Bismillah wa salatu wa salama ala rasulillah. Eléyìí ni ad-du'a lil mayyit min al-kitabi wa sunnah. Àdúà tó yẹ ká máa ṣe fáwọn tí wọ́n ti lọ, àwọn òkú wa níbàámu Ọlọ́run ti gbé kalẹ̀. Tó ṣe déédéé bá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣe pa wá láṣẹ rẹ̀ ká má gbàgbé àwọn òkú wa sọ́run. Ilẹ̀ ló ṣú yìí, káwa ó sùn, ká fẹ̀gbẹ́ lélẹ̀, ká rántí wípé àwọn kan tí wọ́n ń jẹ́ òkú fún wa, mọ̀lẹ́bí ni, àbọ̀ rẹ̀, àbí bàbá àbí ìyá, àwọn náà ti lo ayé rí, wọ́n ń bẹ nínú kòtò. Àwọn nìkan ni wọ́n bẹ ń bẹ. Kí ni ó wà pẹ̀lú wọn? Ká má gbàgbé wọn sọ́run. Àdúà tó yẹ ká máa fi ránṣẹ́ sí wọn àtàwọn nǹkan tó jọ mọ́ tí ètí ṣàdúà sàárà nílànà kí n wọlé báyìí. Tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn bá gbàgbé òkú tiẹ̀, ìwọ tó lòkú, ọmọ lọ nílọ́hun ni. Ọlọ́mọṣàbá foríjì wọn. Àwọn àdúà tó yẹ ká máa ṣe fún àwa tá a ti lọ́mọ lọ́hùn, tá a lọ́rẹ̀ lọ́hùn, àlóbì lọ́hùn. Gbogbo àwọn tá a ní lálùkì àmọ̀ yìí, àtìmí àti ẹ náà, Ọlọ́run jáwa náà tán lórí dáadáa. Ọlọ́run náà mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n bá ti kú, wọ́n ní bùkátà sádùà. Torí pé ẹ̀dá kì í rìn kórí ọmọ mi, lọ́lọ́run fi pa wá láṣẹ rẹ̀ pé a'udhu billahi minash shaitanir rajim. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. Ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ bá dé lẹ́yìn àwọn tí wọ́n ti lọ, ẹ máa ṣàdúà fún wọn, àwọn tí wọ́n bá gbáwájú wa pẹ̀lú ìgbàgbọ́, àwọn tí wọ́n bá tán lérí jíjẹ́ mùsùlùmí ni wọ́n kú lé lérí. Ọlọ́run ni ẹ ṣàdúà fún wọn, wọ́n nídìí àdúà, wọ́n ní bùkátà sí. Ẹ wá bẹ̀ Ọlọ́run wala taj'al fi qulubina gillan lilladhina amanu. Ọlọ́run má jẹ́ ká ní àdìsọ́kàn èrò burúkú sáró ọ̀run. Bí èèyàn bá ti lérò burúkú sáró ọ̀run, yóò rí pé kì í ṣe ní àdúà mọ́, àtèmi àti ẹ. Bókú bá kú, bí èèyàn bá kú lọ́dọ̀, òjòjò ṣe kálukú, ọmọ yìí, àwọn ọ̀rẹ́ wọn lè mọ̀ pé gbàgbé ẹ̀. Àmọ́ wọ́n tó bá kàn gbàngbàn, kankan ò ní gùn kọ́mọ níbi tó ti ṣẹ̀ wá, ọ̀ní ìyá ọ̀ní bàbá, bọ́yá lọ́hùn, ọ̀lẹ̀ lọ́mọ lọ́hùn, ṣèṣe bẹ́ẹ̀. Ọlọ́run máa fi dá yẹn wò, Ọlọ́run máa ṣàbá àforíjì wọn. Báwo lèyàn ti ṣàdúà fún wọn? Ká má gbàgbé, ká máa ṣàdúà fún wọn. Ad-du'a wal istighfar lil walidain, ká máa ṣàdúà fáwọn òbí wa méjèèjì, ká máa ṣàdúà fún wọn. Ẹ rí i pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àdìsí tó wà ní Musnad Imam Ahmad gba àdìsí náà wá, Abi Hurairah radiyallahu anhu ló gba àdìsí náà wá pé inna Allaha azza wa jalla la yarfa'u darajata lil abdi salihi fil jannah fa yaqulu ya rabbi anna li hadhihi fa yaqulu bi istighfari waladik lak. Ànábì sallallahu alaihi wasallam sọ pé Ọlọ́run ọba tó lè ga jùlọ yóò gbé àwọn èèyàn kan galal kiyama, yóò dá wọn lọ́lá, wọ́n kàn máa rí dáadáa ní láàrin àwọn òkú, wọ́n kàn máa oúnjẹ ìdùnnú ni wọ́n máa jẹ, wọ́n máa gbádùn lọ́run. Fayakulu ya Rabbi, òkú yóò wá sọ̀rọ̀ pé anna li hadhihi, sẹ́mi náà mo ní dáadáa yìí. Àmàláíkà wa dá lóhùn pé bẹ́ẹ̀ ni bistighfari waladika lak, àforíjì tọ́mọ rẹ̀ ń wá fún ọ láyé lọ́lọ́run fi ń gbẹ̀san wá bá wọn. Allahu akbar. Oúnjẹ tó kù ọ máa jẹ, òní dáadáa tọ́mọ bá ń ṣe lẹ́yìn rẹ̀, àwọn dáadáa yìí pẹ̀ka, kì í ṣàdúà nìkan, ká wá ṣàdúà. Bọ́ọ̀ bá gbọ́ Lárúbáwá ṣe lédè Yorùbá, tó bá ti mọ̀ pé Lárúbáwá máa kọ́ ọ lẹ́nu, ábìlẹ̀ ìtàsí. Èèyàn gbọ́dọ̀ gbìyànjú àwọn Lárúbáwá tí ó gùn yìí, torí ẹ̀ ló jẹ́ ń wọlé lé ní pẹ̀lú àwọn àdúrà tó sọ̀tì yìí tí ó gùn jù. Nínú Al-Qur'an Suratul Ibrahim aya 41, ká ṣàdúà, ká máa ṣàdúà yìí ń bẹ Rabbana ghfirli wa liwalidayya wa lil mu'minina yawma yaqumul hisab. Ẹ̀yin náà gbọ́ Rabbana ghfirli wa liwalidayya wa lil mu'minina yawma yaqumul hisab. Rabbana ighfirli wa liwalidayya, Ọlọ́run foríjì mi, foríjì àwọn òbí mi, wa lil mu'minina, àti gbogbo àwọn mùsùlùmí tí wọ́n ti lọ yawma yaqumul hisab. Allahu akbar. Gbogbo ọjọ́ tábà tí kálukú mọ̀ sí ìṣirò sẹ́rẹ̀, Ọlọ́run wọ́n sà yáfi wọn, yáfi èmi náà, mi máa ṣàdúà fáwọn òkú. Rabbana ighfirli wa liwalidayya wa lil mu'minina yawma yaqumul hisab. Ìyẹn lè ṣàdúà, máa ṣàdúà lórí ìrun bí sùjúdù kàn sélédè Yorùbá. Àwọn olùmọ́fà mára wọn lọ́wọ́ síyàn lè lò èdè míì ṣàdúà níbi ìrun, sọ́ba àrùn jẹ́ kọ́ bàrùn jẹ́. Àwọn kan lọ bí pé mọ̀kìrú ni kò yẹ kéèyàn ó ṣe, àwọn kan lọ bí pé ṣe lédè Lárúbáwá ní ìtọ́yanjú àwọn àsìkáàrù, àwọn àdúrà tó lẹ́rìí nínú súnà kéèyàn ó ṣe. Àmọ́ bí èèyàn bá ti lè ṣe lédè Lárúbáwá, ẹnìkan ò lẹ́rìí kan tó yanjú pé bí èèyàn bá ṣàdúà lédè Yorùbá
ó bá àrùn jẹ́ bọ́ọ̀ sí lórí irun o lè máa lọ tó bá dákẹ́ lọ sàá tó bá ṣàdúrà sí kí fúnra rẹ̀ tó ṣàdúrà bò rántí àwọn tọ̀run náà Rabbana ghfirli wa liwalidayya wa lil mu'minina yawma yaqumul hisab ọlọ́run foríjì mí bá káwọn òkú mi àwọn òbí mi méjèèjì Suratul Isra yìí náà àyà 24 tó wà bẹ́ẹ̀ mi náà Rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́run bá káwọn òbí mi méjèèjì bí wọ́n ti kẹ́mi nígbà tí mo wà ní kékeré Rabbi irhamhuma kama rabbayani saghira 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 àtìrí yẹn náà mú ọlọmọsá gbàdúrà wa bá a bá ti rí mú kàmá sí lédè Yorùbá má gbàgbé wọn sí níta tó lè máa ṣe ni Allahumma irhamhu abi wa ummi kama rabbayani saghira ọjọ́ mọ́ta kọ́kọ́ náà Allahumma irhamhu abi wa ummi ọlọ́run bá ń kẹ́ bàbá mi bá ń kẹ́ yá mi kama rabbayani saghira bí wọ́n ti kẹ́ mi ńgbà kékeré nínú ẹ̀dẹ̀pẹ́ àdúrà yẹn ti ń di bíi mẹ́ta báwọn tí mo ti ìmí ìtún ni Allahumma rzuqi waladi sakina wa rahma wal maghfira fi qabrihima Allahumma ìrẹ́ ọlọ́run rzuqi waladi bá ń ṣàánú àwọn òbí mi bá ń ṣàánú wọn bá ń kẹ́ wọn lálẹ́ kìámà sakina bá ń fi wọn lẹ́mìí balẹ̀ wa rahma bá ń kẹ́ wọn bá ń ṣàánú wọn wal maghfira bá ń foríjì wọn fi qabrihima nínú sàréè tí wọ́n wà náà ọlọ́run jẹ́ wọn máa rí kẹ́ Allahumma rzuqi waladi sakina wa rahma wal maghfira fi qabrihima jẹ́wọ́ rẹ̀ kọ́ Allahumma ghfir waladi sakina wa rahma wal maghfira fi qabrihima Allahumma rzuqi waladi ọlọ́run bá ń ṣàánú àwọn òbí méjèèjì sakina bá ń ṣe wọ́n lẹ́ni ìfọ̀kànbalẹ̀ wa rahma bá ń kẹ́ wọn wal maghfira bá ń foríjì wọn fi qabrihima nínú sàréè wọn a máa tún tẹ̀síwájú àwọn àdúrà míì nínú súnà náà tó tún wà níbàámu tàlẹ́ máa ṣe fọ́ọ̀mù èèyàn téèyàn bá lọ́mọ lálẹ́ àmọ́ máa fàdúrà ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ tó wà níbàámu ká tó wá wọlé sórí kí làwọn orí míì tó tún yàtọ̀ sádùá tí máa bá òkú tínú òkú sì máa dùn lálẹ́ àmọ́ pé òun dúpẹ́ tẹ́yìn ọ̀bàjẹ́ má gbàgbé àwọn òkú ẹ o yòròyòrò ayé kí ló fẹ́ dà kí ló fẹ́ sọ́ra rẹ̀ dà má jẹ́ ó mọ̀ gbàgbé pé àwọn èèyàn kan ti lọ àwọn náà ti lò ó lánàá ilẹ̀ ṣú báwọn náà báyìí tí wọ́n mọ̀ yí pé ìkan ó ṣú tí ò ní bá wọn mọ́ wọ́n wá rò pé yọ̀pọ̀ ẹ̀ ní ó tètè ya àti mi àti ẹ̀ náà ọlọ́run lọ́mọ ọjọ́ ọlọ́run lọ́mọ gbà má gbàgbé wọn máa rántí wọn nú àdúrà Allahumma irhamhu abi wa ummi kama rabbayani saghir àdúrà nù Rabbi irhamhuma kama rabbayani saghir àdúrà ni àbí tí mo kọ́kọ́ mú wá náà tí mo ní Allahumma rzuqi waladi sakina wa rahma wal maghfira fi qabrihima kama sàwọn àdúrà wọ̀nyí bẹ́ẹ̀ náà tún ní Rabbana ghfirli wa liwalidayya wa lil mu'minina yawma yaqumul hisab àdúrà nìyẹn Rabbana ghfirli wa liwalidayya wa lil mu'minina yawma yaqumul hisab ọba mọ̀ ọlọ́mọba ń foríjì àwọn òbí mi ọlọ́mọba ń yáfi wọn ọlọ́mọ sí wọn lẹ́nu ìyá ọlọ́mọba jẹ́ wọ́n máa bẹ pẹ̀lú dùnú jẹ́ wọ́n máa rí dùnú wọ́n sọ wípé ọmọ tí wọ́n ń jẹ lọ́rùn o wọ́n bá ń jọkùn má jẹ kò lóhun tí wọ́n bá ń jẹ lọ́rùn ni wọ́n máa jẹ eléyìí ń ṣàdúrà o àdúrà ni pé ọlọ́run bá ń kẹ́ wọn ọlọ́run bá ń foríjì wọn ọlọ́run bá ń yáfi wọn bá ń tẹ́ wọn sínú ìkẹ́ gbogbo àṣìṣe wọn ọlọ́run bá ń parẹ́ jẹ́ wọ́n máa bẹ pẹ̀lú dùnú ìwọ ọ̀rẹ́ kàrí pé wọn náà máa bẹ nínú dùnú ni èèyàn ní rántí òkú ọ̀run ẹ̀ kọ́lọ́ má fara dẹ̀hún náà ó ṣeé ṣe kó jẹ́ pé àyè máa rántí àwọn òkú ọ̀run rẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà fi wà nínú dààmú subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.